mọ́mọ́ báwo náìtì yín ṣe ẹ jí dáadáa ṣe ẹ sùn dáadáa ṣe ẹ jí dáadáa ẹ pẹ̀lẹ́ ẹ kú graduation àná ẹ kú ceremony àná gbogbo social media dàrú ni ẹ̀yin nìkan ní ẹ̀yin lẹ́nà ẹ̀yin lè ní bí ẹkún àpọ̀kọjẹ mọ́mọ́ ẹ pẹ̀lẹ́ má ẹ kú orí ibú báwo ni náìtì yín ẹ wo bẹ́ẹ̀ ṣe ń ṣẹ̀sìn kiri at your age ẹ̀sà ẹlẹ́sìn ẹ̀sà ṣẹ̀sìn kiri ṣàlàyé àmàmà aláìlójútì aláìlọ́pọlọ àgbà òṣì àgbà ìranù ẹ wo bí ilé ayé yẹn wo bí tẹ́ ẹ bá lé ayé yín dé mọ̀mọ́ ẹ wo bí tẹ́ ẹ bá lé ayé ara yín dé ẹ wò ó bá a ṣe ń bọ́ from one tiktok gbogbo tiktok mo sùn mọ́jú lánàá bá a ṣe ń lọ sọ́dọ̀ ilé ìlà ń lọ sọ́dọ̀ wọnú náà lọ sọ́dọ̀ big fish là ń lọ sọ́dọ̀ odò abẹ hẹ́ẹ́ àtúndọ́dọ̀ ẹ̀gbọ́n ojú abẹ náà ọ̀rọ̀ gbọ́rọ̀ jẹ́ ẹ̀yin tẹ́ bá mí sí tiktok yẹn lánàá mi ò rò pé ẹ tẹ́ gbọ́dọ̀ lọ rewatch ẹ̀ wọ́n máa crop different places bí mọ̀mọ́ ṣe ń ṣẹ̀sìn kiri ṣèbí tó bá yá ẹ máa sọ pé ìgbà tí mọ̀mọ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ sí í drag lọ́kàsí ẹni ọmọ yẹn ló burú ẹ̀sìn tí mọ̀mọ́ náà ń ṣe lórí tiktok yìí sí ìbí nǹkan tá à ń sọ ni ọmọ yẹn ló burú jù ọmọ yẹn ti níkà jù àwọn tó wá ń fi mọ̀mọ́ ṣẹ̀sìn nǹkan orí a máa wí ẹ máa ní ká máa wí ẹ̀yin nìkan lẹ́mọ̀ sọ àgbàlagbà ni kò ní yẹ mọ̀mọ́ àti ọjọ́ orí ẹ̀yẹn kò ní jẹ ìyá àwọn méjèèjì papọ̀ ṣé bí àgbàlagbà ilé tiyín ilé bàbá yín ṣé bó ṣe ń ṣe ni mọ̀mọ́ ṣe ń ṣe kéèyàn máa jí kó máa wá ìṣubú ọmọlàkejì kéèyàn jí kó fẹ́ fa àwọn ògo kó fẹ́ fa àwọn lulẹ̀ kó fẹ́ fa àwọn ṣubú kéèyàn jí kó máa lára ọmọ ọlọ́mọ tí wọ́n wá bẹ́ẹ̀ tí wọ́n béèrè nǹkan kan lọ́wọ́ oníkálukú ń ṣe tiẹ̀ social media débẹ̀ tógi sí ní àjògán ni bọ̀ tó bá ti rí pé ayé èèyàn ti ń dá báyìí wọ́n ti ń mọ ẹni yẹn jù ẹ́ lọ ibi tó ti máa ní problem pẹ̀lú ẹni yẹn nìyẹn tó bá ti rí pé these people they are getting better than you wọ́n recognize that you always want to be everywhere that is a nuisance behaviour wèrè náà ń pè bẹ́ẹ̀ wèrè ló máa rí bí tó máa rí tó tún máa tún fẹsẹ̀ rìn lọ síbí fẹsẹ̀ rìn lọ tó máa fẹsẹ̀ rìn kiri mọ̀mọ́ wèrè ní wèrè ògidì wèrè tí ò tiẹ̀ tún wá lọ́pọlọ ni àwọn wèrè kan tiẹ̀ tún wà tán lọ́pọlọ ṣebí empowerment tẹ́ fẹ́ para yín lórí tẹ́ bẹ̀rẹ̀ sí ń ṣe ṣebí nǹkan tẹ́ ń drag ojú abẹ pé ó ń ṣe tẹ́lẹ̀ náà lẹ́yìn náà ti gbégbá ẹ̀ sí mo ẹ ti sínwín gan mo ń sọ fáwọn èèyàn mo ní ẹ̀ understand ìyá ẹ̀ ni the problem she has is that nǹkan tó wù ẹ́ nǹkan tó ń ṣe tó rí pé ó ń jẹ́ fún ẹ̀yẹn she want to do it she want to be everywhere empowerment tó ń bú dọ́kàsì sí nínú ọdún yìí tó ń bú ojú abẹ sí òun náà ni mọ̀mọ́ má ti gbégbá kò tiẹ̀ tó wá mọ̀ ọ́ ṣe àtẹ̀jẹ̀yàn tó mọ̀ ọ́ ṣe kò tún wá mọ empowerment ń ṣe ó dẹ̀ ń drag àwọn tó ń ṣe ó dẹ̀ ń bá wọn jà ó dẹ̀ ń parọ́ mọ́ wọn ó dẹ̀ ń wá ìṣubú wọn kò dẹ̀ tún wá mọ̀ ọ́ ṣe ò kì í ṣe pé ó fẹ́ ṣe o gbogbo ilé tó ń ṣe yẹn kárí mi ló ń ṣe o ojú abẹ has people she has fan mother kò sẹ́nibọ̀dì tó mọ̀ yín mọ̀mọ́ ẹ rí bẹ́ẹ̀ ṣe kó gbá kúrò Facebook tẹ́ tún lọ pàtẹ ọjà sí TikTok still náà ẹ wá ń ṣe donation ẹ wá ń ṣe pé kíní ẹ fẹ́ fi kéré òjọ àwọn èèyàn TikTok kò rí bẹ́ẹ̀ yẹn ẹ wá ń wá ẹ wá ń fowó rà wọ́n ẹ wá yé yín nǹkan tó tójú abẹ́ ní ọ̀nà ìpláṣẹ rí abínibí mò ń sọ fún yín ó yàtọ̀ sábílítì nǹkan tójú abẹ́ ní ọ̀nà platter of gold ẹ wo bẹ́ẹ̀ ṣe ń ṣẹ̀sìn torí pé ẹ fẹ́ wà famous lórí TikTok still náà wọn ò recognize yín still náà wọn ò recognize yín àwọn èèyàn wọ́n pé ta lélẹ́yìí torí wọ́n ti gbọ́ tán yín náà wọ́n ti rí pé ìyá rádaràda ìyá jàtìjàtì ìyá tí ó gbádùn wọn lélẹ̀ everybody knows gbogbo èèyàn ló mọ̀ mọ́mọ́dí mọ́mọ́ alágbàkó èèyàn burúkú very very useless a woman very very useless mi ìrè yàn tó useless bí ti mọ̀mọ́ ìrè wàá máa dráàgì wàá máa nǹkan tí ò kì í ṣe tiẹ̀ ìwọ kọ́ ló ní ọ ìwọ kọ́ ni ìyàwó Mark Zuckerberg ó dráàgì gbogbo èèyàn lórí Facebook torí pé ó fẹ́ dàbí àkùkọ gàgàrà ó tún lọ sínú Hollywood ó tún lọ ń dráàgì wọ́n bẹ̀ torí pé kí ni ó tún fẹ́ lọ jàgá ṣóun ṣe fíìmù ni tóun forí Ìyábọ̀ tó fi ń sọrí Tóyìn tó ṣàǹforí wọn sọrí ara ń bẹ̀
ṣé ìwọ ń ṣe fíìmù ni mọ̀mọ́ eléwé ń jẹwé orí Facebook náà ò fẹ́ kẹ́nìbọ̀dì sọ̀rọ̀ ìwọ nìkan náà the same thing ló lọ ṣe lórí TikTok kò fẹ́ yẹ kẹ́nìbọ̀dì gbin kóun nìkan ó fẹ́ lé gbogbo wọn ó fẹ́ render wọn useless ẹ má fún ní audience ẹ jẹ́ kó máa pariwo ojú abẹ má fún ní audience jẹ́ kó máa pariwo kó máa ṣe rádaràdá kiri tẹ́ bá fún ní audience ẹ̀ engage ẹ̀ ni ẹ má tiẹ̀ fún nǹkan tó ń ṣe ni kó máa ṣe nǹkan tó ń ṣe ló fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ ó rí ọjọ́ mélòó ló drag ẹ̀ tó ti bẹ̀rẹ̀ empowerment ọjọ́ mélòó ló drag ẹ̀ tó ti bẹ̀rẹ̀ nǹkan tó ń ṣe táwọn èèyàn fi ń wá sọ́dọ̀ ẹ̀ tó ń sọ pé empowerment tó ń ṣe kọ́ máa donate owó ìṣekíní ìsìlígù just imagine ibo ló ti wà illegal ṣé wọ́n force àwọn èèyàn tó dáwó wọ́n force wọn kó o bá pò wọn ni tó bá ti wá lé ẹ lọ tó bá ti successfully lé ẹ lọ nǹkan tó ń ṣe yẹn ló máa bẹ̀rẹ̀ sí ń ṣe nǹkan tó sọ pé ìsìlígù ìṣekíní kan ìbáwọn èèyàn lórí pé nǹkan báyìí ó ní ìdí irú nǹkan báyìí wọ́n dẹ̀ dáwó fún kí wá ní big deal mọ̀mọ́ in as much tó jẹ́ pé the same thing tó bá dọ̀kásì jà fún nìyẹn wọ́n dáwó bébì fún dọ̀kásì owó kíní mọ̀mọ́ tún ń jà ó tún gbọ́mọ kékeré du owó ẹ̀ mí mọ́ I don't understand níbi téèyàn ti máa miss ẹ̀ àwọn èèyàn rí ọmọ kékeré wọ́n fún lówó pé this baby is cute wọ́n fún lówó mọ̀mọ́ tún lọ ń jà síbẹ̀ lórí pé ṣé ẹ̀yin ló fẹ́ kọ́ fún lówó ni gbogbo nǹkan oníǹkan ló máa ń wù yín ẹ ṣe advert ẹ tún ṣe tí ẹ múrò ẹ̀bẹ̀ sí ń wẹ lórí ìbílẹ̀ advert tó tún gbé fún yín iṣẹ́ tó tún gbé fún yín tó ń sanwó ẹ parọ́ mọ́ wọn ni ẹ bẹ́ẹ̀ ni ẹ jà ní títẹ́ ni ẹ fi gba nǹkan ẹ̀ lọ́wọ́ yín tó rán lọ ọmọ lọ́mọ kẹ má bàa fi ti yín kẹ má fi ba tiẹ̀ jẹ́ mọ̀mọ́ náà nuisance ẹ̀yin ọmọ ewé ẹ̀ ń wò ìyá yín tó tún ti ń ṣorí búkiri ń sìn báyìí tẹ́ bá tún yà ẹ̀ má sọ pé dọ̀kásì ẹ wo bí wọnú ṣe ń wẹ sí mọ̀mọ́ tó ń to settings sí mọ̀mọ́ lára mọ̀mọ́ ẹ wo nǹkan tẹ́ ẹ reduce sí ẹ wo bí wọnú ṣe ń to setting tó ń to ṣe sí yín lára ó dẹ̀ ń bá ìṣẹ̀dá yín mu àgbàyà ni yín mà wọ́n wá ń sọ pé tó bá ti bí bàbá yín rà ẹ̀yin ẹ lọ nàìjà ṣe ti rí wọ́n ní tó bá ti bí yín dá ẹ wo nǹkan tó fi ń gẹ̀ẹ́tì yín pé kẹ́ lọ nàìjà tó bá ti bí bàbá ńlá yín dá àgbà òṣì àgbà rádaràdá ni yín mọ̀mọ́ wo ojú abẹ ìwọ ni mo bá lọ́rọ̀ listen and listen good if you love yourself sórí bó ṣe wà yẹn ìràwọ̀ àwọn èèyàn ló máa ń wò bẹ́ẹ̀ ni ó dẹ̀ ti pẹ́ tó ti ń wò ẹ̀ kì í ṣe pé ó notice ẹ̀ ń sìn ó ti pẹ́ tó ti ń wò ẹ̀ ó dẹ̀ ti pẹ́ tó ti ń wá weak point ẹ̀ gbogbo eléyìí tó lọ ń ṣe pẹ̀lú Akeem yẹn irọ́ ni ara géèmù náà ni ọ̀dọ̀ wa lórí Facebook ló ti kúrò torí pé àyè ò gbà wọ́n mọ́ tó fi lọ mú létí sáìdì ọ̀dọ̀ ẹ̀ so don't get it twisted bí mọ̀mọ́ ṣe wà yẹn kò ní fi ẹ́ lọ́rùn lẹ̀ torí pé kí ni ó fẹ́ make sure kóun gba nǹkan owó ẹ̀ jábọ́ kóun gba àmọ́ tiẹ̀ ní ìwọ ni kò listen good do not give her a glimpse of attention the more you give her attention on TikTok má tiẹ̀ wo kò sí nǹkan tó lè sọ má dá lóhùn mọ́ in fact tó bá lè jẹ́ pé gbọ́n ẹ̀ ló máa dá lóhùn àbí anybody lára àwọn èèyàn jẹ́ àbí àwọn tó bá ń kó fún wọn tẹ̀ ti pọ̀ jù lórí mọ̀mọ́ ju pé kí wọ́n máa fún ní audience lọ má dá lóhùn mọ́ platform ẹ̀ yẹn ló ń ràn mọ́ lójú take it or leave it platform ẹ̀ yẹn bó ṣe ń àtàkì ẹ̀ yẹn ó fẹ́ kó àwọn gifter ó fẹ́ kó àwọn fans ẹ̀ ó fẹ́ kó sí tiẹ̀ ó rí how many views ṣé 1.6 àbí 1.2 kan ló wo mọ̀mọ́ lánàá ó fẹ́ kó o rádúrú èèyàn tó ń wò ìwọ ó fẹ́ ṣe àlùpàyídà náà wọ́n ń pè kó mú nǹkan tó ń ṣe yẹn kó sọ ọ́ di tiẹ̀ kóun náà máa make owó yẹn kí wọ́n má rí nǹkan kan make nǹkan tó ń ó ti pẹ́ tó ti ń ṣe lórí Facebook ìgbà tó rí pàṣírí òun tú ló sá lọ TikTok wípé wọn ò mọ̀ ń bí báyìí òun máa tètè ṣe ń bí báyìí kan tó ká the same tactics tó ń lò nìyẹn má fún ní glimpse má tiẹ̀ fún ní attention má tiẹ̀ bá táká ọ̀rọ̀ nǹkan tó ń ṣe ni kó máa ṣe the more you respond to her the more you give her what's it called you give her this kini that she's looking for
kó tó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ gbàm kó tó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ gbàm ó ti ní nǹkan tó ń fẹ́, that is all. nǹkan tó ń fẹ́ nìyẹn, ògo olóhùn yó ṣòmọ̀ kéèyàn ranjú kó máa ṣọ́ ògo ọmọ ọlọ́mọ kiri, kó máa ṣọ́ eléyìí lógo lára, eléyìí ní fans, á ti máa forí calculate oye tó máa make, á ti calculate ẹ̀, á ti rò pé ṣèbí èmi ni kiri kan tógun ní o ṣòro pé pẹ̀lú ojú lásán àbọ̀rọ̀ ẹnu tógun ó máa wá ṣìṣe ó máa wá bó ṣe máa báwọn èèyàn jà kó máa lose fans. torí ẹ̀ mo sọ pé má dá lóhùn, ìwọ náà yé jàjà mọ́ àwọn èèyàn tó bá trigger ẹ kúrò lórí ẹ̀, continue nǹkan tó ń ṣe. You have one of the greatest platform lórí TikTok. gbogbo alamọ platform ẹ̀ náà kó tó di pé yí sí ìjà rádaràda, kò tí ẹ yẹ kó jẹ́ pé ìwọ náà máa bá ń bẹ̀ torí àwọn olórí burúkú yìí náà kò sí béèyàn ṣe trigger ojú abẹ. If you still want to maintain that your platform is shaky, stay on that your platform. nǹkan tó ń ṣe yẹn ó jẹ́ ẹ lọ́wọ́, nǹkan tó ń ṣe náà rí tó fi ń wọ́nà láti pull ẹ down torí pé they want to do the same thing. And the more you respond, the more you are fighting, people will get tired of the platform pé ìwọ lánàá ìwọ lé ní bí ẹkún apọkọjẹ. ìwọ gangan ni target wọn àti Akimu àti mọ̀mọ́ ó rí pé gbogbo wọn they all come together ni. èèyàn tó bá kúrò lọ́dọ̀ ẹ̀ máa lọ sọ́dọ̀ mọ̀mọ́, èèyàn tó bá ń bájà mọ̀mọ́ máa bẹ́ẹ̀ ni òun ṣe. Think. Use your brain. Think. They know exactly what they are doing. And ìwọ, when they take you out, bam, mọ̀mọ́ máa bọ́ síbẹ̀. wọ́n máa wá dominate. bó ṣe sọ pé Akimu fẹ́ dominate yẹn kì í ṣòwò nìkan, wọ́n pọ̀ àwọn kan tẹ̀ tún wà lábẹ́ wọn tó ń ṣòmọ̀ tó ò tí ì mọ̀. They are looking for ways to pull you down. ìwọ ni kò tètè yára ẹ lọ́pọlọ kó mọ nǹkan tó ń ṣe, focus on what you are doing. ó rí pé ọjọ́ mélòó ni ìjà yẹn ti ṣẹlẹ̀ tí mọ̀mọ́ ti bẹ̀rẹ̀ empowerment. ọjọ́ mélòó, ìjà mélòó ló ṣẹlẹ̀ tí mọ̀mọ́ ti bẹ̀rẹ̀ empowerment. And this is your thing. The same thing she's criticizing you of doing, she started doing it as well. ó máa bẹ̀rẹ̀ sí ń gbé àwọn èèyàn wá, ó máa bẹ̀rẹ̀ sọ pé kán dáwọ́ fún wọn. The same thing she's criticizing you of doing. ó máa ní kán dáwọ́ fún wọn. ó máa ní ṣé ti rí lágbájá the same way bó ṣe ń ṣe wò ó wọ́n unfold right in front of you because you are distracted. We have known Momo too well for us not to know her gimmicks. We know her too well. Pé ká máa sọ pé àmọ́ nǹkan tó ń ṣe. We know exactly what she's doing. Ìwọ ni kó má jẹ́ kí wọ́n gba gbogbo ẹ̀ is a plan work. Everything, you are the target. Ní nǹkan kan in common with these people. If you are not doing with Momo, ó ti dọ̀tá Momo nìyẹn, ó máa wọ́n náà láti gbé ẹ ṣubú ni. Olóṣì ni, ó máa wọ́n náà àti gbé ẹ ṣubú. Platform ẹ̀yẹ́ dẹ̀ ti ń ranjú mọ́ for the longest time. This is kini for you to know that orí pápápá kí ló ṣì ṣẹlẹ̀ tó ti bẹ̀rẹ̀ empowerment. Kí ló ṣì ṣẹlẹ̀ tó ti bẹ̀rẹ̀ empowerment. So ojú abẹ ìwọ ọgán mo ní bá sọ̀rọ̀ ṣó mọ̀ pé ìwọ ò ṣe fracas, àwa fracas là ń ṣe. Ìwọ ò ṣe fracas, òun dẹ̀rẹ̀ fracas ló ń ṣe. Fracas tóun dẹ̀ ṣe dẹ̀rẹ̀ kò ń tún téèyàn ṣe, ó máa ń ba téèyàn jẹ́ ni. ó gbọ́ ara ìbàjẹ́ èèyàn ni Momo ti ń rí ṣe, ibẹ̀ ló ti ń rí jẹ. So àwọn gbé fracas wá ká ẹ mọ́lé ni, don't get it twisted. Kì í ṣe bú mi ń bú ọ, ìwọ ò ṣe bú mi ń bú ọ o, fracas náà pé ń bú mi ń bú ọ o. Àwọn gbé fracas wá ká ẹ mọ́lé ni láti fi gba nǹkan tó wà lọ́wọ́ ẹ ṣubú. Tó bá ti wá gba nǹkan tó wà lọ́wọ́ ẹ ṣubú tó ò rí nǹkan kan ṣe mọ́,
ìwọ náà wà wá gbégbá fracas. That is it. Wo Lizzy, wo nǹkan tí Lizzy dá lé ní, ìwọ náà wà wá gbégbá fracas lójú pẹ́rẹ́wú. Gbogbo àwọn gifters ẹ̀ máa lọ, àwọn dẹ̀rẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí máa lo, wọ́n máa wáyàn kan tó jẹ́ ara wọn tó wà neutral, ẹni yẹn náà máa sọ pé bẹ̀rẹ̀ kínní, gbogbo wọn náà ló jọ ń ṣiṣẹ́ under the same tree. Ọgbẹ́ ẹni yìí o, ó ṣe kínní o, ó ṣe kínní kan, ojú abẹ, you fight too much. Continue what you are doing. You fight too much. Kí ló dé nú? Fracas náà ń pè níjà. Your platform was never about fighting. Ibi tó gbà wọlé sí ẹ lára nìyẹn. Ibi táwọn pípọ̀ ẹ̀ gbà wọlé, because wọ́n ní tó gírí ò bá lánú, aláǹgbá ò lè wọ gírí. Ẹ̀mọye nǹkan tó kàn máa ignore tó tẹ̀ ní escalate. Tó máa ignore tó ní escalate. Tó bá ti gba platform ẹ lọ́wọ́ ẹ, wọ́n ti gba gbogbo nǹkan lọ́wọ́ ẹ nìyẹn. Wá di dàbí ti dà, nǹkan tó fẹ́ kó dà nìyẹn. Just like them. Dàbí ti dà ni. Ọlọ́run àjẹkẹ́ mọ́mọ́, ṣe ṣáà wà òkè, ṣe ṣáà ń gbádùn bó ṣe ń lọ. Bẹ́ẹ̀ ṣe rò pé ẹ fẹ́ fi àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n ṣubú kẹ́ fi kérò jọ. Ẹ ṣáà rí nǹkan, ẹ ṣáà rí pé nǹkan fún ara yín ẹ̀ ní farare lọ. You can see yourself wípé ẹ̀ ní ṣe kí ni ẹ̀ ní farare lọ. Anyway, tí bíbá ìlà wà, ẹ máa ṣá máa ṣẹ̀sìn kiri, ẹ̀yin ọmọ ewúrẹ́ ẹ̀ ní lọ mú yàyín so. Ẹ̀ ní lọ mú mọ̀mọ́ tó ń ṣe wọ́nranwọ̀nran, ẹ̀ ní lọ mú so àbí.